A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Sèídù Àkàlì ti kọ̀wé fi ipò sílẹ̀ kúrò ní mínísítà fún ọkọ̀ ìrìnnà láti lè fún un ní àǹfààní àti lépa ìdíje fún ipò gómìnà ọdún 2027 ní ìpínlẹ̀ Gombe, tí ó sọ ọ́ di ọ̀kan lára àwọn tí ó kọ́kọ́ kọ̀wé fi ipò sílẹ̀ lábẹ́ àṣẹ Ààrẹ Bọ́lá Tinubu, tí ó ní kí ẹni bá ní lọ́kàn àti díje du ipò tètè kọ̀wé fi ipò sílẹ̀ títí ọjọ́ 21 oṣù kẹta. Amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ìròyìn Umar Jibril fìdí ìgbésẹ̀ yìí múlẹ̀ lánàá bí ó ti ní Tinubu ti gba ìwé ìkọ̀wé fipò sílẹ̀ rẹ̀, tí ó sì dúpẹ́ lọ́wọ́ Àkàlì fún ìgbìyànjú rẹ̀. Tinubu yan Àkàlì sípò ní ọjọ́ 16 oṣù kẹjọ ọdún 2023 nígbà tí ó ṣe àtúpalẹ̀ àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ Cabinet Reshuffle. Síwájú àkókò yìí ni Àkàlì ti ṣaṣojú Àríwá Gombe ní ilé ìgbìmọ̀ fún sáà 3 ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Business Day tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) ti fi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) wípé wọ́n ń fúngun mọ́ àjọ elétò ìdìbò INEC kí ó dá sí rògbòdìyàn àárín ẹgbẹ́ wọn, wípé gbogbo ọ̀nà ni wọ́n ń gbà àti da ẹgbẹ́ wọn rú látàrí bí Rabiu Kwankwaso ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn. ADC ní èyí ti kọjá ìjà inú ẹgbẹ́ nìkan, ó ń pè fún ìbéèrè bóyá àjọ elétò ìdìbò Nàìjíríà ṣì dá wà, pàápàá jùlọ lákòókò tí àtúntò ń lọ lọ́wọ́ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú. Ẹ̀sùn yìí ni wọ́n ṣe àfihàn nínú àtẹ̀jáde tí alukoro ADC Bọ́lájí Abdullahi fi léde. Níbẹ̀ ni ó ti fi ẹ̀sùn kan àwọn alágbára àárín ẹgbẹ́ tó ń ṣèlú lọ́wọ́ wípé wọ́n ń lo ọ̀rọ̀ ilé-ẹjọ́ tó ń lọ lọ́wọ́ gẹ́gẹ́ bí irinṣẹ́ láti fi da ẹgbẹ́ wọn rú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọmọ Nàìjíríà kan ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú ní Bengaluru, ilẹ̀ India lórí ẹ̀sùn wípé ó ń ṣòwò egbògi olóró tí ẹ̀ka rẹ̀ ti tàn káàkiri bí àwọn aláṣẹ ṣe bá egbògi olóró tí iye rẹ̀ tó $290 million ní ọwọ́ rẹ̀. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn Indian Express ṣe jábọ̀ lánàá, afurasí Samuel Ikena, ẹni ọdún 44, 44 ní ọwọ́ ọlọ́pàá Yelahanka bá ní Bengaluru, ìpínlẹ̀ Karnataka lórí bí ó ṣe ń ṣòwò egbògi olóró MDMA tí ó wá díbọ́n bí ẹni ṣe òwò aṣọ. Ikena ni a gbọ́ wípé ó ra egbògi olóró ní 50,000 rupees tí èyí kú sí $3.5 million kí ó tó wá tà á ní owó gọbọi. Ọdún 2012 ni ó ti dé sí India pẹ̀lú business visa. Aṣọ ló kọ́kọ́ ń tà ní Delhi àti Mumbai kí ó tó kọjá sí Bengaluru ní ọdún 2025. Lára àwọn ohun tí ọlọ́pàá rí gbà ní ọwọ́ rẹ̀ láti rí oríṣiríṣi egbògi olóró cannabis tí wọ́n ń pè ní ganja, hydroganja àti heroin, títí kan kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ méjì tó fi ń pín egbògi olóró kiri. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Aláfẹ́ àti oníṣòwò ilé ìgbafẹ́ Pascal Okechukwu, tí gbogbo ènìyàn mọ̀ sí Cubana Chief Priest, ti bu ẹnu àtẹ́ lu ìṣekúpa tí ó wáyé láìpẹ́ yìí ní ìlú Jos, ìpínlẹ̀ Plateau, bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ìwà tí ó yàtọ̀ sí ti ènìyàn. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Okechukwu ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ìbànújẹ́ tí ìṣekúpa yìí dá sílẹ̀. Bí ó ti ní àwòrán rẹ̀ tí òun rí ń tẹ̀síwájú àti máa dààmú rẹ̀, Cubana Chief Priest ṣàlàyé wípé òun kò gbádùn ara òun láti ọjọ́ díẹ̀ tí òun ti rí àwòrán àwọn tí wọ́n ṣekú pa, pàápàá jùlọ arábìnrin kan pẹ̀lú ọmọ rẹ̀. Àwòrán yìí kò tíì kúrò ní ọkàn rẹ̀. Ìgbà wo ni ìṣekúpa yìí fẹ́ wá sópin? Báwo ni àwọn kan ṣe máa ṣayọ̀ nínú ìṣekúpa ọmọlàkejì wọn? Bákan náà ni ó bu ẹnu àtẹ́ lu èsì láti ọ̀dọ̀ àwọn aláṣẹ ní ìpínlẹ̀, pàápàá jùlọ lílo àkànṣe ọkọ̀ tí ààbò rẹ̀ gbópọn níbi àbẹ̀wò gómìnà sí agbègbè tí ìkọlù yìí ti wáyé. Ó ní ipò adarí nílò akíkanjú àti dídarapọ̀ mọ́ ará ìlú lásìkò rògbòdìyàn. Okechukwu ní gómìnà dé pẹ̀lú bọ́ńkà. Ṣé èyí túmọ̀ sí wípé gbogbo ènìyàn gbọ́dọ̀ máa rìn pẹ̀lú bọ́ńkà nítorí ẹ̀rù ń bà á ju ará ìlú lọ? Okechukwu túbọ̀ ṣe ẹ̀sùn wípé àkókò tí wọ́n ṣe ìkọlù yìí túmọ̀ sí wípé
wọ́n mọ̀ọ́mọ̀ fi sí àsìkò yìí ni láti fi dójú ti ààrẹ Bọ́lá Tinubu ní ọjọ́ ìbí rẹ̀ bí ó ti rọ àwọn agbófinró kí wọ́n ṣe àlékún ìgbésẹ̀ wọn lórí èyí. Ó wá gbà á ládùúrà kí Ọlọ́run fún ààrẹ Tinubu lókun àti lè yan àwọn tí wọ́n kájú ẹ̀ láti lè bá a ṣiṣẹ́. Èsì yìí ń wáyé lẹ́yìn tí gómìnà Caleb Mutfwang fìdí ẹ̀ múlẹ̀ wípé ènìyàn 28 ni wọ́n ṣekúpa níbi ìkọlù aláìlọ́pọlọ tí àwọn agbébọn ṣe sí ìlú Agwarukuba. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lákòókò tí ààrẹ Bọ́lá Tinubu sàmì ọjọ́ ìbí ọdún 74 ní ọjọ́ Àìkú níbi ayẹyẹ bòńkẹ́lẹ́ lóò-kì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lónìí ni àwọn òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tún fi gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai sí àhámọ́ ní kété lẹ́yìn ìgbẹ́jọ́ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kaduna. El-Rufai tó ń jẹ́jọ́ lórí ẹ̀sùn ìwà àjẹbánu ni ó ṣẹ̀ṣẹ̀ parí ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn ìyọ̀ǹda rẹ̀ bail application tí àjọ ICPC pè tí àjọ DSS fi fọ́nrú sínú ọkọ̀ tó ti ń dúró tí wọ́n sì wà á lọ wámúwámú tí ikọ̀ òṣìṣẹ́ àjọ DSS dúró sí gbogbo àyíká ilé-ẹjọ́ tí kọ́kọ́ mú ìfura dání wípé ó ṣeéṣe kí wọ́n gbé gómìnà àná lọ. Orísun ìròyìn ní wọ́n ti wa ọkọ̀ kalẹ̀ káàkiri agbègbè ilé-ẹjọ́ kí ìgbẹ́jọ́ tó bẹ̀rẹ̀. Nígbà tí ó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìgbẹ́jọ́, adarí agbẹjọ́rò El-Rufai àgbà amòfin Olúwọlé Inyamo fìdí ẹ̀ múlẹ̀ wípé ilé-ẹjọ́ ti fi ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 14 oṣù kẹrin fún ìdájọ́ lórí ẹ̀sùn ìyọ̀ǹda bail application. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti ṣe àlékún owó afẹ́fẹ́ gáàsì tí wọ́n ń pèsè fún ilé-iṣẹ́ agbára sí $2.18 per metric million British thermal units (NMBTU). Àjọ NMDPRA sọ wípé àlékún yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù kẹrin ọdún 2026. Àlékún jẹ́ $0.05 yàtọ̀ sí $2.13 per MMBTU tí wọ́n ń tà tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jíṣẹ́ láti NMDPRA ṣe jábọ̀, àlékún yìí yóò túbọ̀ ní ipa lára ẹ̀ka agbára pàápàá jùlọ fún ilé-iṣẹ́ apínnáká. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Igbákejì ààrẹ àtijọ́ Atiku Abubakar ti ṣe àbẹ̀wò sí gómìnà àná fún ìpínlẹ̀ Kano Rabiu Kwankwaso ní ilé rẹ̀. Atiku ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde òní tí ó ṣe àfihàn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook. Gẹ́gẹ́ bí àlàyé rẹ̀, ìjíròrò àwọn méjèèjì dá lórí ìlọsíwájú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) àti bí wọ́n ṣe rí i dájú wípé wọ́n ní ìṣèjọba gidi lórílẹ̀-èdè. Àìpẹ́ yìí ni ìròyìn jábọ̀ wípé Kwankwaso darapọ̀ mọ́ ADC lẹ́yìn tí ó kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party (NNPP) sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Òṣèré ilẹ̀ Nàìjíríà Kọ́láwọlé Ajẹ́yẹmí ti wá gbangba wá ṣe àtìlẹ́yìn fún ìyàwó rẹ̀ Tóyìn Abraham lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tí ó wáyé láàrin òun pẹ̀lú Fúnkẹ́ Akíndélé níbi premiere eré Ìyábọ̀ Òjó. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, fọ́nrán ṣe àfihàn bí Tóyìn ṣe fẹ́ kí Fúnkẹ́ ṣùgbọ́n tí Fúnkẹ́ wo ibòmíràn tí kò dá Tóyìn lóhùn. Tóyìn wá kí Ìyábọ̀ Òjó àti àwọn àlejò tí wọ́n wà ní ìkàlẹ̀ kí ó tó fi ibẹ̀ sílẹ̀. Lẹ́yìn awuyewuye tí ó tẹ̀lé ìṣẹ̀lẹ̀ ní Kọ́láwọlé Ajẹ́yẹmí ṣe àfihàn èsì rẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ bí ó ti fi àtìlẹ́yìn àti ìmoore rẹ̀ hàn sí ìyàwó rẹ̀. Ajẹ́yẹmí kọ wípé, "Olúwatóyìn Abraham, aya mi, mo nífẹ̀ẹ́ rẹ, o ṣé tó ń gbọ́rọ̀ sí mi lẹ́nu ní gbogbo ìgbà. Mo mọ̀ wípé o fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n àfi sùúrù. Ẹ ṣé gbogbo ènìyàn, Ọlọ́run yóò bùkún fún yín, a nífẹ̀ẹ́ yín." Tóyìn náà dá a lóhùn wípé, "O ṣé ọkọ mi, èmi yóò máa fi gbogbo ìgbà gbọ́rọ̀ sí ẹ lẹ́nu, ìwọ Ọlọ́run kékeré mi, mo nífẹ̀ẹ́ rẹ títí láé." Kò tíì sí ẹni lè fìdí ẹ̀ múlẹ̀ ohun tí ó ń fa gbọ́nmi-sí omi-ò-tó láàrin Tóyìn àti Fúnkẹ́, ṣùgbọ́n awuyewuye ń lọ wípé láti ọdún díẹ̀ ni fàákájà ti wà láàrin àwọn méjèèjì. Lẹ́yìn premiere yìí ni àwọn méjèèjì dẹ̀yìn lẹ́yìn ara wọn unfollow lórí Instagram. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ṣì di ipò 26 wọn mú níbi ìpele tí
ti àwọn ọkùnrin tí àjọ Federation of International Football Association FIFA yọ̀ǹda lónìí Ọjọ́rú. Eric Chelle gba ìdíje méjì nínú oṣù kẹta tako Iran àti Jordan bí wọ́n ti jáwé olúborí pẹ̀lú àmì ayò 2-1 ṣùgbọ́n gbá ọ̀mì 2-2 pẹ̀lú Jordan. Bákan náà ni Super Eagles ṣíde ipò kẹta wọn mú gẹ́gẹ́ bí ikọ̀ tí ó dára jù ní ilẹ̀ Áfíríkà lẹ́yìn Morocco tí ó wà ní ìpele kẹjọ àti Senegal tí ó wà ní ìpele kẹrìnlá. Algeria àti Egypt wà ní ipò karùn-ún àkọ́kọ́ ikọ̀ ilẹ̀ Áfíríkà nínú FIFA ranking nígbà tí France rọ́pò Spain gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí ó wà lókè jùlọ lágbàáyé. Ọjọ́ kẹwàá oṣù kẹfà ni FIFA yóò yọ̀ǹda Men's World Ranking mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.